channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Orúkọ tèmi ni Ọba Isa Olúṣọlá Adéní Ọláníyàn, onípò kíá ti ilẹ̀ Òkèà tó jẹ́ ọba pàtàkì nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n ń dá àwọn èèyàn aláàmú ìlú kan ẹ̀mí lómi. Gbogbo Yorùbá sì wà dákẹ́ látọ̀rí àwọn ọba àti kan àgbààgbà Yorùbá á sì sọ̀rọ̀. Àwa dárọ̀ náà dá Sunday Igboho nìkan. Tẹ́nà ọba ti jọ, ẹnu Yorùbá ò lè jọ. Ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ, kọ́ má ba àmọ̀dé abájọ wa. Ẹ̀tàn náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa, òye wa. Níṣe náà brainwash wa torí tó bá dìgbà tán fẹ́ mú wa. Náà ṣe gbàṣẹ ṣe lọ́wọ́ wa. Yorùbá ẹ ti ń sùn, àní ẹyẹ sùn. Ó yẹ jí máa sùn, kọ́ má padà mú wa ní ìrókùn èṣù. Torí ogun ń bọ̀ o, ẹ tètè ta múra o. Ogun ń bọ̀ o, ẹ jẹ́ ká múra o. Yorùbá ṣebí ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba. Ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa. Ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa. Kàn yé pa àwọn èèyàn wa lójú yín. Ẹ jẹ́ kó bá padà sáyé ọba, káṣe gan lè padà sẹ́nu ọba. Olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba, ṣebí yẹn gangan náà pè ní ìjọba. Ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe, ó yẹ kúrò lóko. Ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí, ẹ dúró déédéé. Kí ni tẹ́nàtì máa padà dó nílé? Yorùbá ẹ ti ń sùn o, Yorùbá ẹ wake up o. God bless you. Mo kí wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa pé akúbójú ọjọ́ ṣe rí. Mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Tẹ́ bá gbádùn music yẹn pẹ̀lú nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí sìn, ẹ jẹ́ kí n rí ní comment section. Ọdẹ ọ̀dàbí ní agbára lọ́wọ́ Ọlọ́run, rere la máa rí, rere la máa ṣe ní agbára ní ọwọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá pín ètò wa, mo mọ̀ lórí. God bless you. Ẹ̀yin tẹ́ máa ń fi comment sílẹ̀, especially ẹ̀yin tẹ́ tún máa ń bá wa pín. Torí mo rí pé ẹ̀yin náà máa ń pín àwọn ètò sọ́dọ̀ èmi náà. Mo mọ̀ dájú pé ẹ̀yin náà máa bá wa máa pín tiwa náà. Gẹ́gẹ́ bá yín sọ pé ikú wa ti dàjọ́ kú, ààwẹ̀ wa ti dàjọ́ gbà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Àní bá wọn kú ọ̀wọ̀ọ̀wọ́. Mo wíre tàbí mi ò wíre. Èyí tó dáa òun ni Ọlọ́run máa ṣe fún wa. Yorùbá nation no going back. Yorùbá ni mí, Yorùbá ni ìran mi. Èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní wípé ká sáré ṣe àgbéyẹ̀wò ẹ̀ pátápátá. Ẹ̀yin ajá Ìgbòho, ẹ̀yin ni mo wá bá sọ̀rọ̀. Ẹ̀yin ajá Ìgbòho, ẹ ṣọ́ra yín, ẹ fọwọ́ síbi tọ́wọ́ gbé tàbí báwọn náà ṣe máa ń sọ. Èmi ò ṣáà láìkẹ́ ṣá. Ajá Ìgbòho, at the end of the day. Àwọn tó wá pè lájá Ìgbòho pé kán fọwọ́ síbi tọ́wọ́ ń gbé, kán fẹsẹ̀ síbi tẹ́sẹ̀ ń gbé. Àṣé mo sọ, ẹ bá mi táìpù gbòòsà síbẹ̀, ẹ bá mi táìpù yẹ̀sẹ̀ síbẹ̀, ọ̀ bóyá no. Mo nílẹ̀kùn yẹn, mo ní a máa kàn ni. Torí a wà lórí òtítọ́, a wà lórí òdodo. Ọmọ tó mú yangàn òun lọ́lọ́run ṣe wá. Ọlọ́run tún wá ṣe ẹni tó la ọ̀nà náà. Mo sọ wípé èèyàn kan ló máa lànà, ìgbà èèyàn ló máa rìn. Bọ̀ láti ìgbà tí èèyàn kan tiẹ̀ ti wá la ọ̀nà, yàtọ̀ sí àwọn ajá tó tún wá kó sẹ́yìn, àárí gba àwọn èèyàn tó fẹ́ tọ́jú ẹ̀ tí wá fẹ́ jó ẹ̀ ní gòkè. Ṣé mo pé tó bá ṣe rìn ọ̀nà yẹn sí òun ni ló máa ṣe máa fún wọn ní sign wípé ọ̀nà yìí ọ̀nà ni. Bọ̀ tó bá dá àwọn èèyàn díẹ̀ ló rìn, kò ní pẹ́ pajúdé. Ṣé mo wíre tàbí mi ò wíre? Pàtẹ́wọ́ fún mi, èmi tí mo ti wà ní Yorùbá class. Ẹ wo àwọn àgbékalẹ̀ Yorùbá mi yẹn, ẹ má try mi o. Ọdún náà ẹ mọ̀ pé mo gbọ́ Yorùbá mi kan fẹ́ máa sọ, especially tó bá jẹ́ lọ́wọ́ ọ̀sán tó bá jẹ́ ẹ jẹ́ ká bọ́ social April. Màá ti gboyè gan nínú kíláàsì yẹn, máa rí bí Yorùbá mi máa ṣe máa flow tó máa já gerege. Òun ni tí Yorùbá mi máa já gerege. Ojú òní ti wá, ọ̀rọ̀ wa kò ní dìbànújẹ́. Ìgbòho òòṣà, owó àwàdà mi. Ìgbòho èèyàn kan ṣo bíi mílíọ̀nì, bíi thousand, kò tẹ̀ ju 1,000 lọ. Oh my God. Ẹ jẹ́ ká kọ́kọ́ gba bíbá ìwọlé náà. Share and love, share. Those are here. Everyone,
ẹ wo ọmọ alálùbáríkà, ẹ wo ògo ilẹ̀ Yorùbá, ògo gbogbo Áfíríkà tí à ń yẹ, tí à ń yẹ, tí à ń yẹ, tí à ń yẹ. Gbòòṣà dé padà, gbòòṣà, gbòòṣà, what best. This taking me that brings you up closer to your doorstep. This taking me up closer to your doorstep. Today is February. Today is February. Today is February. Today is February. Today is February 2022. ọmọ ohun kan ló ń gbà yẹn the crowd is ẹ rántí gbà náà lọ gbígbà ara lè gbà yẹn lọ́wọ́ òun náà ti rí àwọn bàbá adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ọjà àti rí ọmọ bàbá dámì igbó òòṣà lóde ọjà àti rí lóbi ìfúnṣe ọjà àti rí Let's follow them. Let's follow them. Ọjà wa parí. Ọjà má parí wọ́n náà má para ẹ̀. Àìsàn dìbò náà iṣẹ́ ọ̀gá ti ṣe ọ́ yàtọ̀. Iṣẹ́ ọ náà ti wọ́n ṣe é yàtọ̀. Bàbá dáhùn máa kéré ni. Ìgbòho tó ní kó má wálé kò gbọ́dọ̀ wálé o. Àwọn pastors ẹ gbà wá mo máa ń sọ fún wa tẹ aláwọn ìlú òyìnbó ọ̀ lọ wo ṣẹ́ wípé ṣé president tó máa wọbẹ̀ yìí ṣó máa wọbẹ̀ tàbí kó máa wọbẹ̀ gbogbo ẹ̀yin pastors tẹ jáde ibo lẹ máa fojú sí báyìí pastors bí ogún bí ọgbọ̀n ìgboyà ó dágbára ju ogun lọ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa tó ń pe àkíyèsí wípé because bó ṣe rí lọ́dọ̀ tiwọn náà sọ wọn láwọn lọ sọ́dọ̀ pásítọ̀ láwọn lọ sọ́dọ̀ àfà láwọn lọ sọ́dọ̀ babaláwo bó torí pé bílẹ̀ Yorùbá ṣe rí lọ́wọ́lọ́wọ́ òun làwọn ṣe sọ ó yàtọ̀ sáwọn náà sọ wípé bàbá sọ fún mi Ọlọ́run ló sọ fún mi ó ní kó má wá àwọn kan tiẹ̀ ní ibi tí wọ́n bá ti ń ṣe patí yẹn lọ́wọ́ ibẹ̀ làwọn DSS ibẹ̀ ló máa ti wá mú in short eléyìí lásán gan ó máa ń ba nǹkan jẹ́ àwọn èèyàn kan dé ìdúró lórí àwọn irú àwọn nǹkan yẹn àwọn pastors yẹn ó pọ̀ lórí social media ibi tó bá ti fẹ́ lọ rí wọn tán lọ sórí TikTok tó bá wà lórí TikTok báyìí tí máa wà lórí TikTok tí máa stroll lọ báyìí tí máa ti rí wọn lórúkọ kíní kan máa yà sá kọjá lórúkọ kíní kan mi má rosẹ̀ má dúró má tiẹ̀ wo kọ́kọ́ òun ni mo fi máa ń ṣe ń bẹ̀ because ní 2024 níbi tí ilé ayé ìdè yìí olóòótọ́ tó wà láàrin wọn bóyá ó tó ẹyọ kan ni bóyá ó tó 1% bóyá ló tó 1% gbogbo àwọn tó kù Ọlọ́run jẹ́ rí tèmi ṣe ni látòrí àwọn olórí wọn láti òkè délẹ̀ òkè tó fi délẹ̀ now mo wá kí wa lẹ́ẹ̀kan sí pakú bójú ọjọ́ ṣe rí ká lè bọ́ sórí ètò pápápá fìyẹn ṣe warm up wọlé ni fídíò tí mo fẹ́ gbé wá yìí má bẹ̀ wá má rọ̀ wá àwọn kan wà tí má ṣe program wọ́n máa tún tẹ̀síwájú láti lọ sọ fáwọn èèyàn kan yípa báwo ni Dr. Sabi àwọn tẹ̀ ṣe program báyìí báwọn bá máa ṣe bẹ́ẹ̀ ọ̀hún bá máa wo iṣẹ́ láwọn nǹkan míì máa wà nobody tó perfect nǹkan tó wù mí ò wù yín nǹkan tó wù ẹ̀yin ò mí ò ní kẹ́ má pè mí ṣàkíyèsí bọ̀ àwọn nǹkan kan wà tó jẹ́ wípé kò síbi tá a fẹ́ tì sí kò síbi kankan tá a fẹ́ mú sí àwọn nǹkan yẹn máa wà generation to generation ó máa wà ńlẹ̀ ṣé ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni èyí tá à ń ṣe yìí náà tèmi náà ṣe ó history náà ni ó wà láyé òsí láyé ọmọ rántí bá ọmọ lady kan báyìí ìyá dúdú kan báyìí ọmọ tó lóun ọmọ rẹ̀ mọ tó máa òun náà wà nínú àwọn campaigners fún Yorùbá nation yes
ó wà ní under bàbá wa Professor Banji Akintoye, ó wà ní ọbẹ̀ umbrella Ìgbòho mọ́ lọ́wọ́ fídíò ẹ̀ lọ́wọ́ àwọn fídíòs tó ń ṣe, ó wà lórí YouTube. Ọ̀rọ̀ máa kọ̀rọ̀, ṣé bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n máa rí nínú comment section. Torí ẹ̀ tá bá wá ń sọ àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ tí ò sí nǹkan tá lè fi raise ẹ̀, tí ò sí nǹkan tá lè fi parẹ́, aṣọ bónú ni ò dáa. Bó yín máa yà ń bẹ̀ tó bá dé junction tọ́rọ̀ bá débẹ̀ yín máa yà ń bẹ̀. Ẹ̀bọ̀ ẹ má sọ bí ìgbà tẹ́ ń polówó ẹ ni, ẹ má sọ bí ìgbà tẹ́ polówó kí ni àlọ́rọ̀ máa débẹ̀ kò ṣeé parẹ́. Ẹni tó bá ṣe rere ìtàn máa sọ. Ó wà nínú Bible, ó wà nínú Quran, I'm pretty sure náà pé ó wà nínú ìṣẹ̀ṣe náà. Wípé ẹni tó ṣe dáadáa, bóyá gbà ẹni tó fún Jesus Christ tó ẹ̀bẹ̀, ẹni tó ẹ̀bẹ̀, ẹni tó tà á, báwo ló ṣe wà nínú Bible wá ìtàn parẹ́? Ta ló fẹnu kò lẹ́nu? Ta ló fà fọwọ́ àwọn tó pa? Ta ló gbé àgbélébùú ẹ̀? Ta ló kọ́kọ́ rí? Ẹ jẹ́ ká fi settlement sílẹ̀. Ẹ jẹ́ ká fèsì reality àbòsí ò dáa. Tẹ́ bá rẹ́ ni kí ni tó wá ń sọ? Kí ni tó wá ń ṣe kíní kan? Ọjọ́ tí ẹ ń polówó kí ni? Ìgbà tó ń ṣe program téèyàn 10,000 tó ti wò wọ́n, 15,000, 50,000 tó ti wò wọ́n. Ṣé ó ń tọ̀hún yẹn lè wá bẹ̀rẹ̀ sí ní wá polówó ń sìn? No, ẹ má jẹ́ ká wò bẹ́ẹ̀. Ọdún náà ojú tèmi lè fi wo nǹkan, ó máa yàtọ̀ sójú tẹ̀yin máa fi wò. Bọ̀ èmi kò fẹ́ pass message ni wípé àwọn nǹkan yẹn má jẹ́ ká máa wò ó bóyá bó ṣe rí lọ́dọ̀ títí yín nìyẹn. Kẹ́ wá máa fojú ẹni aláṣejù wo ẹni tó ń lò. Ó lò ó fún reason kan ni. Reason kan tàbí ìdíkejì ni lòun ṣe lo nǹkan yẹn. Bọ̀ wípé ń polówó ẹ̀ ni, ń promote ẹ̀ ni, ń ṣe kí. No, ẹ jẹ́ ká sáré gbọ́ nǹkan tí. Àti wọn gàrí ọ̀gá. A máa kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọmọ ẹ̀yìn kó tó dé ọ̀dọ̀ olórí. A máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọmọ ẹ̀yìn kó tó dọ́dọ̀ olórí. Ààrẹ o, tí wọ́n bá ti bí. Fídíò yìí wà fún Sunday òfò, àdánù ọmọ àbíràdínù, ọmọ tó yẹ kán ti fi ṣe nǹkan oṣù sọnù tipẹ́tipẹ́. Tó pera ẹ̀ ní Sunday Igboho. Sunday ayé ẹ ti parẹ́ o. Tí wọ́n bá ti bí ìyá ilé bàbá ẹ, torí àwa mọ̀ o, má fi lọ̀ mí mo mọ̀ jẹ. A mọ̀ wípé olóbùkú olòṣì dàdàngọ́ ní aṣọ́ara ìtòpera ẹ̀ ní Tinubu ló mọ̀ọ́mọ̀ gbé ẹ wá. Ìbọ̀pẹ́ tán tó ti ń bẹ̀ ẹ́ ìpè kó jẹ́ kó wálé. Ayé ẹ ti parẹ́ o. Tọ́n bá ti bí ìyá ilé bàbá ẹ̀ kó jáde, Adélé máa wọlé. Tí ó bá ti jẹ́ pé o gbowó wa tó dẹ̀ tàn wá, àdàbí jàdú èpè, àdàbí máa bí ẹ́, wọn kì í ṣe bẹ́ẹ̀ máa bí ẹ́, wọn kì í ṣe bẹ́ẹ̀ máa bí ẹ́, àwọn onílẹ̀ máa bá ẹ̀dà, àwọn onílẹ̀ máa kọ̀yìn sí ẹ. Ewé ò tún jẹ́ fún ẹ mọ́, egbò ò tún jẹ́ fún ẹ mọ́, ewé ò tún jẹ́ fún ẹ mọ́, egbò ò tún jẹ́ fún ẹ mọ́. Àwọn ládéládé, àwọn lóyòlóyè, àwọn ìṣẹ̀dá àwọn èèyàn tó tẹ ilẹ̀ Yorùbá dó, wọ́n á bí ẹ́. Ayé ẹ ti parẹ́ o. Ó gba owó wa kọrin kése. Ó wá débẹ̀ yẹn ó ní ìwọ̀n Nàìjíríà. Ẹnu ẹ tó fi sọ́hun, ẹnu ẹ ló máa ṣekú pa ẹ́. Ẹnu ẹ máa pa ẹ́. Orí gbogbo ọmọ Yorùbá tí ìyà ń jẹ. Ó máa bí ẹ wò. Ó máa bí ẹ wò. Á dẹ̀ pa ẹ́. Ẹlẹ́dàá wọn máa bá ẹ jà. Àwọn ọmọ wẹ́wẹ́wẹ́wẹ́ tẹ́bi ń pa. Tí wọ́n rí oúnjẹ jẹ. Dìdì ọjọ́ méjì mẹ́ta. Ẹlẹ́dàá wọn máa bá ẹ jà. Ó máa parapọ̀. Á bá ẹ jà. Sórí àtiwọ́ o, àtàkíntóyè, àtẹ̀yìn lórí burúkú tẹ kóra yín jọ association of olórí burúkú yẹn. Ara máa sán pa yín ni. Ẹ̀rọ gbọ́n dá sí. Ayé yín máa parẹ́, ayé yín máa parẹ́, ayé yín máa parẹ́, kò ní dáa fún yín. Tí wọ́n bá ti bí ìyá ẹ lé bàbá ẹ, Florence Àjàkáyé ló ń sọ̀rọ̀, àtúwọ̀n ká níbi wọ́n gbé ń dáná ọ̀rọ̀, kó gbé pẹ́kẹ́. Wàá mọ̀ pé àjùra wa lọ ti jàkáyé kan, onítìrí jù yín lọ. Èyí tó ń fún àwọn olórí burúkú, àwọn olòṣì, àwọn dìndìnrín, àwọn dàdàngọ́ ní àwọn dàdà, àwọn olóbùkú tó sọ fún wọn pé kán máa bú onítìrí. Sọ fún wọn kó fún wọn lówó tó tówó o. Torí wọ́n ti kúnra kan o. Ẹ ti ṣiṣẹ́, wọn kì í ṣe bẹ́ẹ̀. Ó máa bí yín. Ó gba owó wa. Ó gbọ́ owó mi. Wọ́n ti ṣiṣẹ́. Wọ́n ti ṣiṣẹ́. I tell you, wọ́n ti ṣìrìn. Àwọn olórí burúkú, àwọn dìdìrín, àwọn ajá ẹ, àwọn dàdà. Bóyá wọ́n ti búra ẹ fún ẹni o. Bóyá kí o tún ní God.
gbogbo ọmọ Yorùbá ní gbogbo àgbáyé dá owó ipe ká fi gbara wa lọ́wọ́ ìpayé keke, ká fi gbara wa lọ́wọ́ ikú òjijì, ká fi gbara wa lọ́wọ́ ebi, ká fi gbara wa lọ́wọ́ ìyà, ká fi gbara wa lọ́wọ́ Fúlàní. Ada àpè ẹlẹ́yàn ada sí òmìnira, the first òmìnira tó lórí burúkú Àbájá Akíntóyè yẹn tó close nígbà tẹ́ náwó ńtọ́. Adáwó yẹn bẹ́ẹ̀ yẹn o. Olórí burúkú olòṣì táyà rí bí òkè torí bí òkè dàn rèé. Olórí burúkú torí rọ̀kọ̀rọ̀kọ̀ táyé lála máa pọn mi sí nínú. Ó mú owó wa, ó mú lára ẹ̀, ó tún lọ fi kú àwọn ọmọ ogun tó kó jọ. Ó wá mú wọn pé kán máa búra fún ẹ. Ayé ẹ parẹ́. Àfi tó bá ti jẹ́ pé ìwọ ni ẹ̀mí lálẹ́ ilẹ̀ Yorùbá. Tí ó bá jẹ́ pé èèyàn kan ló jẹ́ tí ò kì í ṣe ẹ̀mí lálẹ́ ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn. Sunday Igboho ẹ burú o, Sunday Igboho máa burú o. Àwọn Yorùbá dẹ̀ sọ̀rọ̀ pò òwe bọ̀ ọ̀rọ̀ yín ọ̀wọ́. Ẹ má sọ pé mi gbọ́ Yorùbá kò tí wá sí mi tí ìrántí tí máa rántí máa sọ ẹ mọ̀ pé orí Yorùbá of Yorùbá làwa ń tiwa, Akílẹ̀ of Yorùbá land làwa. Ẹ wo at the end of the day, ẹ wo ogun, ẹ wo ọ̀tẹ̀, ẹ wo èpè, ẹ wo gbogbo ẹ̀. Ṣé Sunday Igboho akọ́ndá in-short kó kàn jẹ́ wípé anything tó bá wù kéèyàn máa lò. Ẹ wo bọ́n ṣe ń pe orí torí pé nǹkan tó ń ṣe nǹkan tó láti inú wá ni. Ẹni tó ti gba ibẹ̀ yẹn kọjá rí. Ó mọ bó ṣe ń ṣèyàn, ó mọ kéèyàn kúṣẹ̀, ó mọ kí owó má sí lọ́wọ́ èèyàn, ó mọ kí ebi máa pa ènìyàn. Ó dúró mo máa kí yín o, mo kí yín kú oríire. Gbogbo ẹ̀yin tẹ́ dáwó tí Sunday Igboho náà jẹ ẹ kú oríire. Ẹ̀yin tẹ́ dáwó tí Sunday Igboho náà jẹ ẹ kú oríire. Torọ́ mo jọmọ lọ. Tọ́mọ lálùbáríkà bá ná owó yín, kẹ́yìn gan bá tún rí gan, ẹ tún máa bùn lówó mọ́ ni. Ẹ kú oríire wípé Sunday Igboho tiẹ̀ jẹ nínú ìlágùn yín. Torí ọmọ tí àwọn èèyàn kan ṣépè fún, táwọn èèyàn kan wá tí èèyàn kan ṣo péré tàbí èèyàn mẹ́ta mẹ́rin márùn tó ń ṣépè fún èèyàn kan, ká wá rí àwọn millions kan dìde kan wá máa ṣàdúrà fún. Lára àwọn Yorùbá mi lélẹ̀. Báwo ló ṣe jẹ́ tí àwọn èèyàn thousands tó ń lọ, tí èèyàn kan wá yà kán lọ tọ̀ according to bí Yorùbá ṣe máa ń sọ, ó wá pàdé àwọn èèyàn lọ́nà. Ó ní bá mi rí àwọn olórí burúkú tó ń lọ yẹn ni. That means gbogbo àwọn yẹn ò lè jó lórí burúkú. Ìwọ kan ṣo tó wà nínú igbó òbí kan yẹn, ìwọ ló ṣe bó yẹ kó ṣe. Because tó bá lórí pípé pé ẹjọ́ ẹ dúró dè mí, tàbí kéèyàn mélòó kan dúró dè mí, kán má tiẹ̀ máa jí mi gbé lọ. Ìgbà tó dá kúrò tó wá ń béèrè pé ṣé mo pé bọ́rọ̀ àwọn eléyìí bó ṣe rí nìyẹn. Bó a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn reason tèmi fi lo fídíò yìí ni wípé awíwíwíwí ẹlẹ́ẹ̀ní gbọ́, ẹsọ ẹlẹ́ẹ̀ní gbà. Ẹ̀yin tí ẹ lọ dáwó how market, èló lẹ ti dá, èló lẹ ti pa, adélé ń bọ̀, èló lẹ ti dá, èló lẹ ti pa, ká tó tẹ̀síwájú. Ká gbọ́rọ̀ lẹ́nu ọmọ alálùbáríkà, ọmọ àjítọ́nówò tí ò ń ṣọmọ àjífi òkùnkùn wò, ọmọ tí àwọn bíi mẹ́ta mẹ́rin tó ń ṣépè fún, tí àwọn millions tó ń dìde tó ń ṣe àdúrà, tó ń bọ́ sí òwò, tó ń lọ sókun, tó ń gbà wẹ̀lé lórí. Táwa la ṣe bí, táwa ni a ṣe bí. Ẹ tí ì rí nǹkan kan bọ̀, mi ò ní jẹ́ kí fídíò yìí pẹ́ náà. Fúlàní ò lè tó wa lẹ́rù. Ẹ̀yin bàbá Amẹ́ríkà kàkà kí n jọba lè fún gàmbàrí kí n tún kú ọ̀dà. Èmi ò ní ìdíwọ́ ẹ̀yẹ́ kẹ̀ pàṣẹ. Bàbá mi ni mò ń bẹ̀ yìí, ẹ̀yẹ́ kẹ̀ pàṣẹ. Ẹni Sunday ọmọ wa apìẹ́ apọ̀lá nẹ́ẹ̀sì mọ̀ bọ̀ wá kí àwọn alágbára pọ̀ lẹ́ Yorùbá. Wọ́n sá wípájọ wọ́n tó ti Fúlàní káwọn tó wọ́n ti ní sójà fúnra wá jápọ̀ sójà kábìdà káwọn tó ti Fúlàní káwọn tó yẹ wọ́n bẹ̀ Fúlàní kò lórí rẹ̀ wá. Nígbà tí Fúlàní ò ti ká bàbá wọn lóko òní lódò. Tí wọ́n ní àwọn tó ń jẹ àwọn ìpéjọ wálẹ̀ Yorùbá wọn. Òfin bá jẹ lórí ilẹ̀ wájú gbàgbọ́ láti ó gbàgbọ́ wa. Àwọn ọba ló ń pàtẹ́wọ́ yẹn. Ìgbòho wà ní meeting pẹ̀lú àwọn ọba, kò tún sílé, ó tún recognize princess ẹ̀.
wọ́n tún pè láti orí fóònù wípé a recognize presence ẹ̀. Wá dúró ìwọ náà, ìwọ gan tí ìgbàjẹ́ lé ẹ lórí, ìwọ gan ọba ni ẹ́. Àwọn kan wá sọ wípé ariwo orí social media, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ariwo orí, àwọn tó tún wá láriwo orí social media yẹn o, mò ń gbé bọ̀, a máa rán wọn létí wípé àwọn náà sọ bẹ́ẹ̀ wípé orí social media làwọn ti pariwo kan táwọn kan tán fi gbọ́. Now ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Gbòòwò tán sọ délẹ̀. Ọmọ olóríire, ọmọ alálùbáríkà, ọmọ tó ba ìjòyè, ìyàwó ilé, ọkọ ilé, ọmọ ilé, eku ilé, ológbò ilé tó ń ṣàdúrà fún, tí ilẹ̀ gan ilẹ̀ tá à ń tẹ̀ tó ń ṣe àdúrà fún wípé olú ọmọ ni ẹ́, ọmọ olóríire ni ẹ́, ọmọ àmúyangàn, ọmọ téèyàn lè fi tọrọ pé Ọlọ́run fún mi lọ́mọ bí Ìgbòho. Ìgbòho sà. Àwọn Fúlàní ló dá bàbá wọlé ìlú wọn pa wọn kàkúpa. Ọ̀yẹ́ kórìí bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ bàbá mi orí adé bẹ̀ yìí. Ẹ gbára ìgbà lọ olóṣèlú. Ẹ tì wá lẹ́yìn. Ẹ mọ̀ tì wá lójú. Ẹ ti ká gbára lọ́wọ́ Fúlàní yìí. Táwọn yẹn bá wá èkó oko, ìyẹn ó dínkù. Táwọn bàbá bá ń dáko tó lókondó ìyẹn ó dínkù. Ẹ sọ fún ọ̀tún wa. Ẹ kó wa papọ̀ ẹ̀dá wá pọ̀ tì wá lẹ́yìn. Ẹ ti ká wọnú gbó wa. Gbogbo tí sọ̀rọ̀ ẹ̀kọ́ èèyàn lè sọ́kùn lọ Ìbàdàn láti Èkó lálẹ́ lọ́sẹ̀ gẹ́gẹ́ ẹ̀rọ mọ̀ báwọn èèyàn kí ló dé ẹ̀rọ bàbá mi ọlọ́jà mi ló kún o èmi ò bẹ́ẹ̀ lóko kọ̀ọ̀rẹ́ sígbà tẹ́ pèmí tí mi ní dá yín lóhùn bẹ́ẹ̀ pèmí lóhùn gbogbo nǹkan tí mo ní Ọlọ́run ló ní tí n bá kú mi ní mú lọ́run ilé tí bá ti kú ní gbogbo ẹ̀ka ta ló lówó tó mú nǹkan lọ́run ọ̀ ní òkèèfẹ̀ agbára ńlá ni obìnrin ọ̀gá tí ò tẹ́nìkan sọ gbọdọ̀ sọ pé no ọba wa ti ohun tí àwọn Fúlàní wa ń dúdú ìkọjá àyè wọ́n ń wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yẹ ọba wa di ohun táwọn olóṣèlú náwó sí ọba tí bàbá jẹ bàbá mi mo fẹ́ gbára ẹ̀ gẹ́gẹ́ gidigidi kò sí ẹni tó ní agbára láti náwó sọba ọba lọ́sọ̀rọ̀ náwó sọba ẹgbẹ́ ìkọjá àyè ní kí ẹni tí èso bá wọn náwó sí ọba aládé sọba náwó sí ẹgbẹ́ ìpìlẹ̀ náwó lọ́wọ́ ẹgbẹ́ kẹ́tì náwó lọ́wọ́ ọkọ̀ wọn ní wọn dà àwọn aláìní rẹ̀ bẹ́ẹ̀ àwọn aláìní lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ bàbá mi gba ayé nígbà pátápátá olóṣèlú pátápátá yìí sí ẹtì àwọn ọmọ yìí síta ẹ máa bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú wọn ọba sí olóṣèlú pátápátá yọ nípò àwọn ọ̀dọ́ máa bọ́ta a máa pariwo a máa hóni lórí kò sọ́nà tó ní kẹ̀kẹ́ tó lè yọ yín kò aládàáká ṣùgbọ́n ọ̀gbọ̀dọ̀ pẹ̀lú mi bí wọ́n gbalẹ̀ mi léraléra ni ní kí aládàáká yóò mọ̀ sí ọba tó kọ́ bá wà nílá ní local government èmi tí mi sọ ọba tí mi jẹ́ ìkẹ̀kẹ́ sí mi ordinary person ni mi tí ó pàṣẹ aládàáká ṣùgbọ́n kò àwọn àgbà ní kíni náírà àbá àbọ̀tọ́ ta aládé lórí ìlú àwọn olóṣèlú wa wọ́n bá tí ọ̀dọ̀ àwọn ọba àti àrùbá kódà Fúlàní wọ́n mọ̀ sí ráńtà bèbè wọ́n mọ̀ ráńtà bàbá tiwọn wọ́n mọ̀ ráńtà wọ́n bá tó lọ́dọ̀ àwọn bàbá tiwa wọ́n mọ̀ náwó sí wọn. Sọ̀rọ̀ pé níbẹ̀ bàbá mi ọlọ́jà mi yóò kú kéṣe ìgbà Fúlàní kan agbọ́dọ̀ já ìgbà àtẹ̀yìn gan agbọ́dọ̀ ti fọ́n mọ́ra sí ìgbà táwọn àgbà kan tàbí bínú nìyẹn tàbí pariwo social media tó wà ń ta ẹ̀. Àdìgbò kí báwo ìkẹ́ táwọn àìsàn ń lọ tàbí bínú. Ṣé gbọ́ nǹkan tí Gbòòwò sọ? Ìgbòho ní ta fi ń pariwo social media tán láwa ń pa yẹn ẹ máa gbọ́ bẹ̀ ariwo social media tán láwa ń pa ariwo social media òun ni Ọọ̀ni of Ifẹ̀ ló fi mọ̀ wípé àló di dandan sẹ́ẹ̀ kóun wá Sunday Ìgbòho kan òun làwọn lọ́balọ́ba níjòyè tó ń sọ wípé ó ń bú wọn ní sáwọn tó fẹ́ gba Yorùbá nation nìyẹn ṣé kìíní ó ti ń jí tọrọ ti àwọn náà rí wípé bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la ò lè rí bẹ́ẹ̀ ìtàn dẹ̀ máa sọ́ra ẹ̀ ìtàn máa sọ́ra ẹ̀ ẹ máa rí wípé bọ́bọ́ tí ó tà ń lo orin ẹ̀ ní gbogbo ìgbà yẹn orin yẹn ló ń ṣẹlẹ̀ yóò make sense ẹ̀yin ọba ẹ má sùn ẹ ti ń sùn ẹ jí ẹ má sùn ẹ jí ẹ ti sùn lọ. Láti pariwo ó tó mo lè ti sọ̀rọ̀ báwa ti ta ní òbí mi kí n sọ̀rọ̀ tọ́ta lẹ́yìn kí olójú ọba yẹn kí wájú ẹ̀ nígbà tí ẹgbẹ́ tẹ̀gbẹ́ tọ́ta mílò. Àwọn ẹ̀yin bàbá nílé ẹ̀mí àwọn ọba lẹ́yìn wọ́n àpèjọ níwájú ọba káàbọ̀ ó sì ilé gbé ẹ̀mí lójijì náà ọlọ́jọ́ mi yóò kù ẹni parẹ́ bàbá mi dákun ẹ tó wá pọ̀ ẹ fún wa pọ̀ kẹjá wọ fún Fúlàní òtún tó ń pera wọn Fúlàní òtún tó ń pera wọn. Now
fún àǹfààní pé àwọn kan máa ti wò kí ó má bàa gùn ṣe mọ̀ pé gbogbo eré yẹn ni mò ń sá pé kó ṣáà má gùn bọ̀ ká lè gbádùn ẹ̀ kó lè make sense òun ni gbogbo ètò èèyàn ń ṣe náà bọ̀ ó ti make sense níbi tó dé yẹn ẹ jẹ́ ká wá padà lọ gbọ́ ẹ̀kọ́ tó ti nípa gbọ́ yẹn ẹ jẹ́ ká lọ. kábíyèsí ọ̀rọ̀ ìṣàmì kan kí a fẹ́ ṣe kò bẹ̀ sí parọ́ tètè fún 8 months nígbà tó di 1 year and 2 months àwọn gómìnà wa wọ́n pe ìpàdé yìí. àsìkò ààrẹ tèmi gbọ́dọ̀ yàtọ̀ kí a fẹ́ ṣe ibẹ̀ yẹn ni àbá ti wá wípé kí àwọn gómìnà wa pe Southwest Security Summit. mo wá kọ lẹ́tà sí gbogbo àwọn gómìnà mo ti kọ́pì àwọn ọba wa ní Council of Obas. nígbà tó wọ́n bí wọn 2 months àti ọkọ̀ olú ìlàrọ̀ nìkan ló pè mí. mo ti wá ráìtì máìdá wípé mo ti kọ lẹ́tà sí yín. wọ́n lè fi ọjẹ́ oyè àwòrán kó má lè bá bìí yẹ ló ti di Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. mo ti kọ lẹ́tà sí ẹgbẹ́ sọ́mìtì wọn ti dáhùn mo bá pa mí dí àná. mo bẹ̀ sí parọ́ tètè fún 8 months nígbà tó di 1 year and 2 months. ṣe gbọ́ nǹkan tí ààrẹ bá Gani Adams tán sọ náà ó nígbà táwọn kọ lẹ́tà sáwọn èèyàn kan tí wọn ò dáhùn 1 year 8 months àwọn gba social media lọ ó lẹ́ni tó gbàgbé ẹni tó yàgbẹ́ tán tàbí tán kó ó ti gbàgbé ẹni tó yàgbẹ́ ti gbàgbé ẹni tó kó ló rántí bó bá ṣe jẹ́ ẹ bá mi tún ṣe lọ́hùn ẹ bá mi tún ṣe lé ẹ bá mi tún ṣe lé. òun ló sọ̀rọ̀ nínú the same video the same place tó dúró sí tó ti ń give speech ibi tó dúró sí ń bẹ̀ yẹn mo bí wine ẹ̀ padà sẹ́yìn ní 4 minutes kìíní kan seconds ló fi sọ̀rọ̀ kò yẹ yín sìn kẹsẹ̀ṣẹ̀ wá gbọ́ nǹkan tó wá sọ nígbẹ̀yìn ìwọ tó sọ wípé orí social media òun làwọn kan ti gbọ́ Tinubu Atiku Goodluck gbogbo àwọn president or to be president tí wọ́n mọ Sunday Igboho ṣẹ́nu yàrá Igboho náà ti mọ Sunday Igboho orí social media náà ni ṣe bá sọ pé àwọn ọmọ Yorùbá amọ̀rọ̀ agbọ́rọ̀ amọ̀túmọ̀rọ̀ bọ̀ tí lára bá ti wà nínú àwọn nǹkan kan ó ní ìjà lára ò kì í tó bọ̀rọ̀ bóyá máa sọ ló máa kó jẹ bóyá máa tún ṣe ló máa bà á jẹ́ kò ní mọ̀ pé ẹnu òun gan wọ́n ní kinní kan fẹnu kọ́lé ó tún máa fẹnu tu òun ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ìwọ tó sọ pé o ti lọ sórí social media rí ó ti ṣe nǹkan ó ti succeed nǹkan tó ń wá yẹn ó padà ṣìbẹ̀ at the end of the day ìwọ wá ń bú àwọn kan wípé táwa máa gba nǹkan kan kò ní ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu wọn. ṣùgbọ́n ọba tó bá ti gbà bẹ̀sìn sódì tí ò ṣe wọ́n bí ẹ kó ṣe. ṣé ọmọ táìtù tó máa ń pe ààrẹ lọ́jọ́ àti ọmọ níbi òmọ́ wọ́n ní ìgbà lójú ogun ni wọ́n máa ń pe ààrẹ bí wọ́n tún wọ́n bá yẹ bí o bẹ̀rẹ̀ sáà jẹ́ nínú bẹ̀rẹ̀ lọ́wọ́ mi tó bá tó máa ń lò tẹ̀lé ọ̀pá ìṣẹ́gun ààrẹ máa ń gbé dání olùkálùkù pẹ̀lú àyè tiẹ̀ ní ẹni tí ọ̀bá lẹ́wọ̀ ìlú tí kò lè mọ̀tàn ìlú ẹ̀ ẹni tí ọ̀bá lẹ́wọ̀ ìlú ẹ̀ kò lè mọ ìṣẹ̀dálẹ̀ ìlú ẹ̀ ó ṣe é ṣe pé kọ́ba yẹn lórí òyìnbó máa ṣe tán. wà á bẹ̀rẹ̀ ìpalẹ̀ sí àti àbúrò mi ò lọ́dẹ̀ gbowó lọ́ba ní ẹ̀rọ sọ̀tẹ́ ẹ̀ pẹ́ẹ́lú wọ́n jẹ́ ká gbogbo àjọpọ̀ sórí fí ìgbàgbé sọ̀rọ̀ security wọ́n lè bò ó lè mọ gbogbo òkè òkè ìbí lọ ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹgbẹ́ Yorùbá ló lè mọ ìbí lọ. ọ̀pọ̀ ní pé kẹ́yàn sọ̀rọ̀ lórí social media ọ̀pọ̀ ní kẹ́yàn ní structure ṣùgbọ́n èyí Yorùbá ọ̀rọ̀ social media. ọ̀tọ̀ ní kéèyàn sọ̀rọ̀ lórí social media ọ̀tọ̀ ní kéèyàn ní structure Sunday Igboho ní structure ọ̀tọ̀ ní Sunday Igboho Yorùbá ní gbogbo wa
ìjà lára ò tán bọ̀rọ̀ wẹ́ gẹ́gẹ́ bí mẹ́sẹ̀gì tí ọba àgbáyé tó sọ òun gbọ́ gbogbo meeting tẹ́ ṣe o but òun náà give message jáde ọba Solomoni ó ló dáa ó ní bàbá ṣe gbọ́n nílé ẹrú òun náà la gbọ́n ní tàbí wáyé gbọ́n nílé ọkọ la ṣe gbọ́n nílé àlè ọba Solomon ní ó ní kẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú irú ìgbésẹ̀ yìí tẹ́ bá máa gbé the next time tẹ́ bá máa gbé irú ìgbésẹ̀ yìí ẹ má jẹ́ kó jẹ́ gbogbo ayé ló máa gbọ́ and it's true àìmọye meeting tí bàbá máa ń host ní Kútọnu tó dẹ̀ jẹ́ wípé in short tẹ́ bá fẹ́ wọ ibi tán máa sọ wípé ẹ ti fẹ́ ṣe meeting yẹn you must drop your phone you must drop your bag ṣe understand sí kò ń ṣe ẹyọ kan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta àìmọye èèyàn tó ń lọ láti gbogbo àgbáyé wọn ẹ̀ṣẹ̀ ṣèkan tán nínú last month February tó parí yìí ni èní ni ọjọ́ kìíní oṣù kẹta táwọn èèyàn tiẹ̀ ń wòye pé ó ti máa súnmọ́ kíní bàbá ṣe Sunday Igboho jù because àwọn tó bá lọ tán bá travel tán bá lọ báwo ṣebí sì ilẹ̀ ẹ̀ṣẹ̀ ń gbọ́ irú mẹ́sẹ̀jì yẹn òun ni ọba àgbáyé náà lòun náà ń pass kò yé yín sìn because ikú ń dẹ̀dẹ̀rẹ̀ ń dẹ́kú òun ni ọ̀rọ̀ yìí kọ́lọ́run kó ṣe dáadáa fún wa now kọ́lọ́run kó gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa kátà tí a ṣọ́. ó ti sú mi orílẹ̀-èdè Kazeem àwọn Hussein. ẹni tí Chief Sunday Igboho táwọn mọ ó ti gbàbẹ kọjá ẹni táwọn Chief Sunday Igboho táwọn ń pariwo lélẹ̀ wípé ó ń jẹ́ káwọn bàbá wa lọ oko ó ń rèpà àwọn ìyá wa ó ń pa àwọn kìnnìkan eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ gbogbo àwọn sisters wa àwọn brothers wa iṣẹ́ ìdọ̀tí wọ́n lọ ń kólẹ̀ nílùú òyìnbó wọ́n lọ ń ṣe alábàárù nílùú òyìnbó wọ́n lọ ń ṣiṣẹ́ ìdọ̀tí nílùú òyìnbó tó dẹ̀ jẹ́ igbe tí arákùnrin yìí tó ń gbé nìyẹn tó ń ké nìyẹn tí gbogbo ayé fi mọ̀ ọ́ tó dẹ̀ gbójú ẹ̀ jáde tó dẹ̀ ní structure tó ní àwọn èèyàn tó surround ẹ̀ tó ń sọ pé ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe léyìí ẹ ní sùúrù ẹ má ti jẹ́ ká ṣe léyìí ẹ má ti jẹ́ ká ṣe báyìí irú àwọn èèyàn báyìí. olú ti sú wa eku òkè bí eku mọ́ ẹyẹ òkè bí ẹyẹ mọ́ gàrí là ń mu sá èmi àtàwọn abí mi àlè jẹ ráìsì mọ́ ẹ̀wà náà ti wọ́n gàrí ọ̀gá ti di 1-2 ó ti sú mi orílẹ̀-èdè ti sú mi báyìí kọ́ ni wọ́n bá tẹ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n ní ọ́lá yìí ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n ká o ẹ̀kọ́ Awólọ́wọ̀ wọn ká àlè rán mọ́ sùkúù mọ́ ayé yín ò dáa ó ti sú wa o wọ́n bá wá nǹkan sí i àti forítì ẹ rí i pé orí mi gan ti pa ó ti sú wa o ó ti sú wa o orílẹ̀-èdè wọn bá wá nǹkan ṣe sí o ráìsì ti di gàrí ti 1-2 mo tún gbọ́ pé ráìsì ti di 80,000 àpò wọ́n bá wá nǹkan ṣe sí i tá a bá tún wá fẹ́ rèpo báyìí epo 580 680 700 là ń rà kí ló dé kí la ṣe àwa akórópè gbogbo ẹ̀pọ̀n ní òmò gbóná lálẹ́ tá a mọ̀ fọmi wẹ́ẹ̀tì ẹ̀ pẹ́pẹ́ kan ò mọ̀ lànà àní rí kankan epo náà ní ń gbà lọ owó skúbíìsì àmọ́ mi ò rí san báyìí ayé mi ò dá o. You can imagine àgbàlagbà tó ń sunkún ó dẹ̀ wà lẹ́nu iṣẹ́ ni ẹkún yìí ni Chief Sunday Igboho ń gbẹ pé a ní nǹkan yìí àti àwa náà àwa tí ẹ pè ní ajá wọn àwa tí ẹ ń ṣàdúrà fún ká má sọ wípé ẹ ń ṣépè fún torí àwa rí òtítọ́ ńlẹ̀ a dẹ̀ dúró ti òtítọ́ kí má bá wá gbà wá lákòókò yìí tá a máa wá gbé wá lẹ́gbẹ̀ẹ́ yìí mi ò ní pẹ́ rárá lórí ẹ̀bọ̀ ó di dandan kí n gbé wá ṣe mọ̀ pé mò ń ṣe ní pápápá ni ẹ bá wa pín ètò yìí ẹ̀yin ajá Ìgbòho mo kí yín kú oríire mo kí yín kú oríire bí kọ́ńkọ́ tó bá mú wọn tó bá pe aṣíwájú ogun kò gbọ́dọ̀ gbẹ̀yìn ogun jagunjagun ló ń bọ̀ jagunjagun ló ń bọ̀ aṣíwájú ogun kò gbọ́dọ̀ gbẹ̀yìn ogun jagunjagun ló ń bọ̀ báwo obìnrin báyìí wọ́n máa kọrin tẹ̀lé Ìgbòho lẹ́yìn náà nìyẹn wípé olórí oko kò gbọ́dọ̀ gbẹ̀yìn ogun jagunjagun ló ń bọ̀ gbogbo àwọn tó sọ wípé àwọn já Ìgbòho ni àwọn tí àyàfọ̀dàlẹ̀ àyàfi alábòsí lọ́ọ̀ ní mọ̀ wípé
Ìgbòho àti àwọn ọmọ ogun ẹ̀, àwa ọmọ ogun àwọn tó ń pè lájà tá a dúró tán tá a fìgbà kankan tá a gbé ẹsẹ̀ síbòmíì. Ìgbà tá a tiẹ̀ step lọ sọ́nà ibi tá a fẹ́ gbẹ́sẹ̀ sí gan. Tá a ti rí gbogbo nǹkan tó wà ń bẹ̀ báyìí. Everybody àwa yìí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Èmi náà kọ́ Ọlọ́run ni. Number one ẹni tó kọ́kọ́ jáde tí mo condemn èmi ni. Nínú gbogbo mídíà èmi ni number one tí mo kọ́kọ́ condemn wípé no woman yìí nǹkan tó ń gbé bọ̀ yìí ẹni èèyàn gidi èèyàn alálùbáríkà gbọdọ̀ ṣe báyìí. Ó ìwà lórí YouTube lọ stroll lọ sẹ́yìn kó lọ wò tó bá ti bá pàdé rí. Èmi ni number one tí mo kọ́kọ́ jáde kó tó di pé world media gan ọ̀dà sí kó tó di wípé anybody else ó ṣọ̀kà àwọn èèyàn torí pé kí ni àwọn kan Ọlọ́run máa ń fún wọn ní vision láti rí kí ló lè ṣẹlẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀. Àgbà kọ́ nìkan kọ́ ẹlòmíì wà 80 years old ni tó bá lọ fọ̀rọ̀ lọ ilé ayé ẹ ti dàrú. Ẹlòmíì dẹ̀ wà ọmọ 12 years tó bá gbọ́rọ̀ jáde Ọlọ́run ló lò ó bíi sábàbí. Ọlọ́run ni kò ń ṣe pé bóyá torí pé mo mọ̀rọ̀ sọ tàbí mo perfect. Wọ́n ní kíní kan làgbà ń wò àgbà ò kì í yánu. Òwe yẹn ó bá gbàlagbà ó tún bọ́ ọmọ kékeré tó bá ní làákàyè náà ó bá wí náà. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. ilé àìjáàkì ẹ̀yin ti gbà padà ẹ̀yin ní kinní kan oh my God ó lọ jù bẹ́ẹ̀ lọ ìrìn táàrin yìí ó dìbò jù bẹ́ẹ̀ lọ ó lọ jù bẹ́ẹ̀ lọ mo ti dọ́kímẹ́ǹtì yín sílẹ̀ gbàtọ́ Ọlọ́run ti fi yé mi wípé ká ṣọ́ra ká fura òun Ọlọ́run wà in charge ká máa tẹ̀lé òun Ọlọ́run bóun ṣe ń lead wa pé nítorí àníyàn àwọn kan ní pé láti fọmọ Yorùbá sóko ẹrú mi èmi náà dẹ̀ ti dọ́kímẹ́ǹtì ẹ̀ fàgbáyé ó wà ń bẹ̀ mo ti expect yín so àgbájọ gbogbo yín sìn ẹ ti wá kóra yín jọ ẹ ti para yín pọ̀ pé fẹ́ commit terrorism Ọlọ́run ọba mi o Ọlọ́run ọba mi o ẹ máa mọ̀ túmọ̀ nǹkan tó ń jẹ́ declaration tó Ọlọ́run ṣe fọ́mọ Yorùbá ìtumọ̀ nǹkan tó ń jẹ́ reclamation notification ẹ máa mọ̀ túmọ̀ ẹ̀ ríran wò. Olódo làwọn ọba wa olódo ni wọ́n ọmọ nǹkan tó ń jẹ́ declaration l'acclamation àwọn olódo ni wọ́n má dá wọn lóhùn jàre olódo ni wọ́n ọmọ nǹkan kan ọmọ wípé gbogbo ìtọ́ ẹ̀ṣẹ̀ ń pe Gani Adams wọ́n wá ń pe Sunday Igboho tó tí ò yẹ kó ṣe nǹkan kan mọ́ má sọ̀rọ̀ ẹ ló jàre olódo ẹ sọ bẹ́ẹ̀ pé mi mọ̀ èyí olódo ni gbogbo àwọn ọba ọmọ nǹkan kan ẹ ṣe pé àwọn ọmọ yín ẹ ṣe ọmọ àtẹ̀gá o ẹ tún fẹ́ dá nǹkan tí àwọn ìyá ti ṣe ẹ tún fẹ́ gbádà sí méjì ó ga o bẹ́ẹ̀ bá tiẹ̀ kàwé ńgbà mi bá tiẹ̀ máa ka sẹ́ǹsì díẹ̀díẹ̀ mo ìyá ti tó gbogbo everything ìsílẹ̀ ẹ̀ṣẹ̀ wá lọ pé ẹ̀jẹ̀ fẹ́ bẹ̀ ẹ má sọ̀rọ̀ lọ́jàre. gbogbo action ní gbogbo plan ní gbogbo statement ní gbogbo meeting ní kò sí ìta mọ̀ ẹ̀rí dẹ̀ wà rẹpẹtẹ ẹ̀rí wà wípé ẹ̀ ń plan láti bà ìjọba Adélé jẹ́ ẹ̀ ń plan láti bà ìran Yorùbá jẹ́ ẹ̀ ń plan láti fi ọmọ Yorùbá sóko ẹrú permanent oko ẹrú perpetual slavery. ọmọ ni. ẹ̀ ń plan ẹ̀ ń gbé ìgbésẹ̀ ẹ̀ ń plan ẹ̀ ń gbé ìgbésẹ̀ ẹ wá kóra yín jọ ẹ wí tán ẹlẹ́ẹ̀tì combination wọlé ìwọ wá dé oníwòde ta ni ẹ ó lè dé náà ó lè ṣe fi anywhere ló lè rìn sí no problem but wàá mọ̀. tí wàá ń sọ fún yín ó máa ń gbàgbéra bàjẹ́ tó bá ti kọ́kọ́ pretend bí ẹni tó jẹ́ pé kò tiẹ̀ gbọ́ Yorùbá kò lè fi ká kan bú ẹ̀bà gan tàbí kó tẹnu ebìrìpò kó má ṣe bẹ́ẹ̀ ni lélè fẹsẹ̀ méjèèjì sọ̀rọ̀ kó bá kọ́kọ́ sọ fóònù ẹ o kọ́kọ́ dá gírámà lẹ o kó má máa lóhùn ọmọ sàlẹ̀ èkó yẹn ṣó má ti gbàgbéra ó má ti gbàgbéra fọ according to your time okay according to your time ó máa ti gbàgbéra tó bá wá ń bọ́ lọ yẹn ìgbà yẹn lẹ máa mọ̀ wípé kò fi Yorùbá ẹyọ kan kò tún fi ṣe méjì bọ̀ tó bá wá
tó bá relax tó bá tún come back pé àti ṣé nǹkan tí mo sọ yẹn ó wá tún di Dr. Zabby again ìgbà ló wọ́n padà sọ ṣé nǹkan tí mo sọ yẹn ṣó correct tàbí kò correct tàbí báwo ló ṣe máa rí ó wá kọ́ Yorùbá lọ́dọ̀ títà wa àwa sọ fún ní Yorùbá ni àwa ò pretend àwa sọ fún ní Yorùbá ni now let's go there. ó ṣe ó máa tó mọ̀ ṣé wọn náà lọ gbé wá àbí overrated ó jọrọ ẹ lójú Ọlọ́run ọba mi o ẹ̀yin ọba gbogbo yín tẹ̀ ń kóra yín jọ gbogbo yín ẹlẹ́yin olówó ẹ̀yin kìíní kan àbí ẹ̀yin kóra yín jọ against ọmọ Yorùbá ẹ̀yin kóra yín jọ against. mo ti sọ fún má bínú àwọn ọba yẹn ò mọ̀wé hàn kàwé mọ̀ wípé ẹ̀yin ọba èèwọ̀ lẹ́tù ṣe yìí torí Ọlọ́run wọ́n ti declamation wọ́n ti declamation gbogbo everything náà ti ṣe wọ́n ẹ̀jẹ̀ tún lọ ń pa àwọn èèyàn tó ti lọ ń digun tẹ ṣé ẹ̀yin ò gbọ́ ni wípé àwọn èèyàn kan ti gba Yorùbá má bínú aláwọ̀ wo báwo ló ṣe máa ń ṣe wo foríjà àwọn ọba Òṣùbà rere o Òṣùbà rere o Òṣùbà rere o Òṣùbà rere o Òṣùbà rere jàre má bínú ṣàforíjì wọn àlè ọmọ burúkú fẹ́ kùn bàjẹ́ kò síbi tá a máa ta àwọn bàbá wa sí má bínú jẹbúrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ yes. torí tọ́lọ̀ ń ṣe fún ọmọ Yorùbá ẹ̀yin kóra yín jọ ìgéèsì ogun ọmọ Yorùbá ẹ ti ṣe o ẹ ṣe gidi gan ni ẹ ṣe ó máa ṣe o ẹ ṣe ó máa ṣe o ẹ bá mi fi ẹ̀mí tẹ̀lé gbogbo nǹkan tá à ń sọ ẹ gbọ́ mi dáadáa ẹ jẹ́ kó yé wa dáadáa. Sàdàbà mímọ́ ẹ̀mí sọ̀kalẹ̀ ẹ̀mí yóò sàdàbà mímọ́ ẹ̀yà à ń fẹ́ mi bá Ọlọ́run àwa pẹ̀lú gbogbo wa ojú òní tiwa mistake tán ṣe ni pé àfojúdi ń ṣe wọn ò mọ̀ pé ìgbà tọ́lọ́run ti ṣoore fún wa gbogbo nǹkan táwọn bá ṣe against ìtọ́lọ́run ṣe yẹn wọ́n ṣe against ọmọ Yorùbá ó dẹ̀ hàn gedegbe pẹ̀lú ẹ̀rí ni o pé ìgbésẹ̀ wọn against ọmọ Yorùbá ni kò kì í ṣe interest ọmọ Yorùbá wọ́n ṣe mistake yẹn níbi tá a dédé àsìkò dédé gbà mò ń sọ mo tuntun sọ ìjọba délé ni ìwọ tó ò nígbàgbọ́ nínú ẹ̀dẹ́dùn kọ́ ni dákẹ́ inú and remain silent forever tàbí kó o lọ sí Nàìjíríà kó o lọ síbi tó bá wọ̀n ẹ́ mò ń sọ mo tún bá ń tún sọ gbogbo ẹni mo fi sọ o ẹ̀yin tẹ́ rò pé n plan rẹ ti kó bára yín o ẹ̀rí wà against yín o. mo sọ ẹ̀yin ọba yìí àfìgbà tẹ́ kó bára yín àfìgbà tẹ́ lọ pé Sunday Igboho àfìgbà tẹ́ bá ṣe meeting ẹ bá ti kó bára yìí ibo lẹ bá ságbà báyìí oh my God ẹ̀jẹ̀ lè sá lọ Tógò nílùú wa máa ní kọ́ lè yín padà ní ẹ lè sá lọ Kútọ́nù ẹ̀jẹ̀ lè lọ Lomé ẹ lè lọ ẹ ní lọ Lomé ẹ ṣọ ẹ̀yin ọba àfìgbà tẹ́ kó bára yín pátápátá àfìgbà tẹ́ kó bára yín pátápátá oh my God o. ríwà gidi èdè ń ṣe local ẹ̀ ń ṣe o international ni o ẹ ti gbé wọ international torí territory Yorùbá ti Yorùbá ni gbogbo ọ̀nà tá a dẹ̀ ń gbà látijọ́ yìí à ń gbìyànjú pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run tó ń lead wa wípé kó wà peaceful kó wà peaceful kó wà peaceful a mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ti takú nídìí pé kẹ́ máa ṣe àpapín owó tẹ́ ṣiṣẹ́ fún kẹ́ máa náwó kẹ́ máa ṣógbẹ́ kẹ́ máa ṣe yálà yólò tẹ́ ẹ̀ kíá nípa bí ìyà ṣe ń jẹ ọmọ Yorùbá ẹ rí wò ẹ tí ẹ ríro rárá ni ẹ dẹ̀ mọ̀ pé tipẹ́tipẹ́ ní systematic slavery ìjìyà yìí suffering yìí ti wà bó ṣe ń lọ sí bọ́jọ́ ṣe ń lọ bọ́dún ṣe ń lọ ló ṣe ń. ẹ má bínú jàre mo mọ̀ pé ní wọn máa bí ẹ̀yin tèmi kan ẹ má bínú ẹ ṣàforíjì fún mi a lè ṣe mo ti kọ́kọ́ ẹ mọ̀ pé mo ti kọ́kọ́ tọrọ àforíjì kí n tó play a lè tá bá rírú nǹkan báyìí kó history ni now ìtàn máa béèrè nǹkan ẹ ṣé kò lọ pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ ẹ wá sẹ pọn polówó ẹ yẹn kò sọ́wọ́ ẹni tó bá fẹ́ lọ ẹni tó bá ìfẹ́ lọ dáwó síbẹ̀ àkáǹtì wọn ìwà ń bẹ owó tó jẹ́ pé gbàdí táìmù tó bá máa gbé gbogbo ẹ̀ lójú gbogbo yín ló máa ṣẹ̀yìn tẹ́ lọ kówó bẹ̀ ojú yín ló máa ṣe kò ní ṣẹ̀yìn yín
bó a dúpẹ́ wípé àwọn bíi 70% ó ti yé wọn, wọ́n ti róòótọ́ ọ̀rọ̀, ojú wọn ti là. Àwọn kan fìtìjú ọ̀n lè dá sí mọ́, àwọn kan fìtìjú ọ̀n sá sábẹ́, àwọn kan fìtìjú ọ̀n tiẹ̀ lè bú wa mọ́, ọ̀n lè send voice message mọ́ ẹ máa ń send ẹ̀ sórí WhatsApp fún wa ṣe tún ríṣẹ́ because ó ti yé wọn. Ó dẹ̀ rí wípé àwa ò kúrò lórí òtítọ́ ta la wà, ó yẹ kí òtítọ́ yẹn kó ti dirọ́ mọ́ wa lọ́wọ́ tó bá jẹ́ pé àwa jẹ́ onírọ́ ni. Ṣẹ́gbẹ́ fọ́nà tí wọ́n ti kó gbogbo ẹ̀ sílẹ̀, wọ́n dẹ̀ ti sọ fọ́lọ́run irú ọlọ́run tí wọ́n lélẹ̀, yes àwọn same set, àwọn the same category tó jẹ́ pé sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ tán bá lómi kán cover ẹ̀ pé kán porúkọ ọlọ́run yẹn báyìí, irú orúkọ ọlọ́run tí mọ̀mí tó máa ń pè òun lélẹ̀, àwọn members ẹ̀ tó jẹ́ kí wọ́n jọ máa ń pọ̀ ọlọ́run tọ́lọ́run máa ń ṣílẹ̀kùn sọ́mọ̀ fún wọn òun lélẹ̀. In America, no one in the whole world have the power that I have. No one in anywhere, but in Israel countries, no one. ọmọ àlè ẹbí ara bí àbúrò ẹ̀ ṣé gbọ́ ìgbà tó ní kò sí ẹni. No one in America, no one in the whole world have the power that I have. No one in anywhere, but in Israel countries, no one. Ìjì wó pa ni, ìjì wó pa ni. Bá mi type ẹ̀ síbẹ̀, gbogbo ọ̀tá Yorùbá, gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá tó ní ká má tètè kúrò nínú kókó ẹrú, gbogbo ọ̀tá Yorùbá tán fi wá ń ṣe jẹun, gbogbo ọ̀tá Yorùbá tán láwọn fẹ́ fà wá sẹ́yìn. Bí ilé ṣe wó pa yẹn, bí bàrà ṣe sán pa yẹn, òun náà ni kó ṣẹlẹ̀ sí gbogbo wọn, yálà ọmọdé yálà àgbà yálà ọba yálà òjòyè yálà fọ́rínà ni tó sọ pé òun ọmọ Yorùbá, yálà ọmọ Yorùbá ni yálà òyìnbó ni, ìjì yìí gbogbo ojú tó bá wo fídíò yìí tó táìpù àmì, ẹ mọ àwọn prayers tó máa gbé káàkiri yẹn máa ní ẹ táìpù àmì, gbogbo ojú tó bá wò tó táìpù àmì bó ṣe máa rí nìyẹn. Gbogbo ẹni tó ní ilẹ̀kùn táǹkàn náà wípé ó àìdá kó pẹ́ ni tàbí kó má ṣí, gbogbo èrò yẹn báyìí kọ́lọ́run kó bá wa sán àrá kó bá wa fi mú wọn mọ́lẹ̀. Àdúrà sí ti yàtọ̀ sí pé kọ́lọ́run fi orí jì ọ̀tá mi, ọ̀tá tó bá ní ká má rí tiwa ṣe kọ́lọ́run kó bá wa pè sọ́dọ̀, wàhálà wa kò ní já sásán. Gbogbo àwọn tó ń fi èpè ránṣẹ́ fún àwọn tó ń sìn lọ́sàn tó ń sìn lóru tó tún gbé ojú jáde, ọmọ nìgbòho, ọmọ Adéyẹmọ, èèyàn nìgbòho, ó tún wà ń bẹ̀, ó tún wà nínú invent yẹn, ó tún sọ̀rọ̀ wípé Yorùbá nation Yorùbá máa dúró, Yorùbá máa lọ, kò kọ kí sánmọ̀ má dilẹ̀, kò kọ kí ilẹ̀ má di sánmọ̀. Ó yẹ kó rọra ṣe, kó tẹ rọra ṣe, ó tún sọ ní pépà gbé. Ẹ lọ gbọ́ táìtù táláròyé tó lò fún. President gbọ́, ó mọ̀ pé Ìgbòho wà ní Nàìjíríà, gbogbo àwọn governors ló mọ̀. Dr. Sunday kí ló ń porúkọ ẹ̀? Sorry, Oríyọmí Hamzat náà lọ bẹ̀ náà. Ìyẹn lèèyàn kan wà nínú òkùnkùn tó ń tafà sínú mọ́lẹ̀. Ọba ò mọ̀ ẹ́, ìjòyè ò mọ̀ ẹ́, aráàlú ò mọ̀ ẹ́, tẹ́nàntì ò mọ̀ ẹ́, àwọn kọ́mítì àdúgbò ò mọ̀ ẹ́, àwọn landlord association ò mọ̀ ẹ́. Ó wà nínú òkùnkùn ló ń tafà sínú mọ́lẹ̀. Ìwọ àti kan tó ń ṣépè, tó ń sọ̀rọ̀ pé òun ṣépè, at the end of the day bẹ́ẹ̀ ṣe wá ń ṣẹ́ èpè yẹn ọ̀rọ̀ tiẹ̀ ti fojú hàn ni. Náà mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì pákúwójú ọjọ́ ṣe rí, ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, ẹ̀gbọ́n àti àbúrò, ẹ bá wa pín ètò yìí, ẹ jẹ́ kó débi tó yẹ kó dé, please and please and please, ẹ jẹ́ ká pín ètò yìí. Ìdùnnú ńlá ló jẹ́ fún wa. Ara oríire wa ni wípé àdúrà yín, igbe wa, àìsùn wa, aláwọn ọba yẹn gan kó tó di wípé irú ìjókòó ìwásáyé tí gbogbo èèyàn rí, that means wọ́n ti ń ṣèkan ní kínní. Ọ̀rọ̀ yẹn débẹ̀, ó dọ́dọ̀ Tinubu gan kalẹ̀ tó wá láwọn ọba, bọ̀ kò ní mínì tí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó ti wá ní mínì. A dẹ̀ ti wá mọ̀, oh my God,
ẹ kú bẹ ṣe yàn ẹ̀yin tẹ́ wà lẹ́yìn àwọn aráabí ẹ kú bẹ ṣe yàn ọ̀rọ̀ náà ti yé wa ó yé wa gan ni ẹ̀yin ọba ẹ ṣọ́ ara yín o torí wọ́n ti fọwọ́ yín wọ́n ti kọ gbogbo orúkọ ẹ̀yin ọba again ni o wọ́n tún ti list orúkọ àwọn mídíà nìkan kan náà kọ ń sìn yín o orúkọ ẹ̀yin ọba ó tiẹ̀ bẹ́tà àti ẹ̀ tí wàá tó pẹ̀lú àwọn ọba olóríire dà èmi rè o at the end of the day ibi tán tó wá tó àwọn ọba sí orí orúkọ rú àwa èyí tó wá padà lọ wà ń bẹ oh my god olórí yes of course yes báwo ni iṣẹ́ wa pa ó lẹ́tìkẹ́ ó lágbára àwọn mídíà kan orúkọ wọn ti wà nílẹ̀ tó wá wá gba Yorùbá Nation tádélé bá máa wọlé wọn tún ti wá forúkọ tó láwà lórúkọ wa kọ́kọ́ wà lókè Ìjẹ̀bú kọrin kan bó ṣe kọ Ìjẹ̀bú sọfọ ẹ̀yin dẹ máa ní Ìjẹ̀bú sọfọ Ìjẹ̀bú sọfọ léèlékè o àwàrè lékè o àwa tá a jẹ́ campaigners yẹn àwa tá à ń campaign fún Yorùbá Nation àwa la kọ́kọ́ wà lókè next àwọn ọba àwa àtàwọn ọba wa jọ wà nídìí pé àwa fẹ́ ṣe meeting next gan Ìgbòho máa kó gbogbo àwọn ajá ẹ̀ a máa jọ lọ ṣe meeting yẹn pẹ̀lú àwọn ọba àti ìjòyè ni bó ṣe máa rí nìyẹn Yorùbá Nation no going back ìgbà wo ló máa jẹ́ Ọlọ́run nìkan ló mọ̀ mo dẹ̀ mọ̀ pé ètò ìdáhùn lọ́lọ́run máa ṣe fún wa mo sọ fún wa mo ní ká má fò dọ̀wọ́ wọn ò ní gbé wá bá wa nínú ilé gbogbo nǹkan tá à ń ṣe àwọn kan rò bí ìgbà tó jẹ́ pé wọn ò níṣẹ́ ò ká wọn lára báwo náà tiẹ̀ ṣe máa ń ṣe ná ṣówó social media náà ni ṣóun ló wá dùn mọ́ wọn tó yìí àwọn eléyìí ò mà níṣẹ́ báwo náà ṣe ń ṣe kiri kan àníwọ̀ tó bá mọ ìtàn nǹkan tí òyìnbó bóun ṣe ń ṣe ìgbésí ayé tó ń rójú gbé wàá máa kí àwọn tó ń ṣe lọ́sàn-án tó ń ṣe lóru ni torí pé kí ni history náà ń fi sílẹ̀ òyìnbó ń lé wípé kí ni ọjọ́ ọ̀la àwọn ọmọ tán bí òyìnbó ń lé sílẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pẹ̀lú àwa wípé àwa a ti mọ̀ wípé a ti gbà á bọ́lọ́run ṣe bó ṣe rí ọbẹ̀ èèyàn ṣe kọ́ fún wa bó àwọn tó ń bọ̀ nǹkan ìdí àìsùn àìwo wa nìyẹn torí àwa ń sọ wípé àwọn yẹn tán ti kọjá lọ bọ̀ ìwọ kò ń ṣe páyé yẹn yọ bọ̀ nínú àyè tí ò yọ òun la tún wá nínú ẹ̀ tó tún yọ kọ́lọ́run kó ṣe dáadáa fún wa mo kí wa wípé a kú bójú ọjọ́ ṣe rí God bless you one love ẹni tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ bá wa subscribe so that anytime tó wá ṣe program ẹ lè jẹ́ náà ẹni àkọ́kọ́ tó máa kọ́ rí ẹ̀yin tí ẹ tí like ẹ bá wa tẹ like ẹ̀yin tí ẹ tí share ẹ bá wa share kó náà yín ní nǹkan kan àti tẹ like náà ná wa ní nǹkan kan ọ̀fẹ́ lohùn ọ̀fẹ́ ní ìgbàlà ẹ jẹ́ ká tẹ like lọ́wọ́ òkè yẹn ẹ jẹ́ ká fi comment sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń kí wa wípé àpò ètò bẹ́ẹ̀ náà làwa náà ń kí yín pé a kú bójú ọjọ́ ṣe rí níbikíbi tí ẹ bá ti darapọ̀ mọ́ wa Ìjẹ̀bú ni mí o ẹ̀mí ìṣèjẹ̀bú ọmọ Rẹ́mọ ni mí àwọn kan tẹ̀ sí ọmọ Rẹ́mọ ni mí àwa ọ̀fẹ́ náà sàn ọ̀fẹ́ nóoru àwa lọmọ Túnlá níbi tó ti ń ṣe nǹkan ńláńlá tó tún wá ń sọ̀rọ̀ ńláńlá ara oríkì mi nìyẹn àwa ọmọ mẹ̀mú màjòyè àwa ọmọ ọ̀fẹ́ náà sàn ọ̀fẹ́ nóoru èmi rè èèyàn ṣórúwò mi ń wú ókè o Ọlọ́run ò ní kọ àtúrí wa o ẹ̀yin tẹ́ bá láìkì Ìjẹ̀bú mi ẹ bá mi fílẹ̀ nínú comment section bẹ́ẹ̀ yẹn ìgbà ń gbọ́ òyìnbó mi gbọ́ Yorùbá mi tún ní gbọ́ Jẹ̀bú ṣé mi tún ní gbọ́ Jẹ̀bú bọ́ ń gbọ́ Togo o ń gbọ́ Lómẹ̀ o kẹ́ tún máa bá mi sọ ẹ̀bìrì náà mi it is well God bless you one love bye for now. orúkọ tèmi ni Ọba Isa Olúṣọlá Adéníyì Ọláníyàn onípò kíá ti ilẹ̀ Òkèà tó jẹ́ ọba pàtàkì nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n ń dá àwọn èèyàn aláàmú ìlú kan ìlú mi gbogbo Yorùbá sì wà dákẹ́ nítorí àwọn ọba àti kan àgbààgbà Yorùbá á sì sọ̀rọ̀ àwa dárọ̀ náà dá Sunday Igboho nìkan. lẹ́nà ọba ti jọ ẹnu Yorùbá ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kọ́ má ba àmọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brainwash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa náà ṣe gbàṣẹ ṣe lọ́wọ́ wa Yorùbá ẹ ti ń sùn àní ẹyẹ sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rógun èṣù torí ogun ń bọ̀ ẹ tètè ta múra.
ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kan lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣèbí yẹn gangan náà pè níjọba ó ti pẹ́ tí yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rógun èṣù torí ogun ń bọ̀ ẹ tètè ká múra o ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o yorùbá ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣá nìkan ìjà gbogbo yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú pójú ń rọ̀ òun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ já gbómi lákàánú ìgbọràn sàn jẹbọ rírú ẹ jẹ́ kójú àlà tó rẹ ó dúdú kò sẹ́nibọ̀dì tó lè rínú yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. ẹ̀rù yìí tó ra ẹ̀yin yorùbá gbogbo yorùbá ẹ̀rù yìí tó ra ẹni fẹ́ yọ yín nínú ogun lẹ́ ń gbógun tì ẹ̀rù yìí tó ra olótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ dalẹ̀ Abíọ́lá Awólọ́wọ̀ ẹ̀rù